Eléyìí ni oògùn tí èèyàn fi máa ń wá ọmọọṣẹ́ ọmọ alálùbáríkà. Ó ṣiṣẹ́ fún gbogbo oníṣẹ́ ọwọ́, ó dẹ̀ ṣiṣẹ́ fún ẹni tó bá ń tajà. Torí ẹ̀yin oníbèrè tí a máa bèrè pé iṣẹ́ tó ń tajà lélo ẹ má bèrè question burúkú lọ́wọ́ mi o. Gbogbo tó kọ́ tó bá ti ń ṣe tó bá fẹ́ ọmọọṣẹ́ ń bẹ̀, ó fẹ́ kẹ́lẹ́ gbọ̀n iṣẹ́ yìí. Tí ẹ bá dà iṣẹ́ yìí tí Ọlọ́run bá ní kó jẹ́ fún yín bó ṣe ń jẹ́ fún àwọn tí a ti ṣe fún, ẹ máa fi ẹ máa ní ọmọ lọ́wọ́ lára ọ̀ kí wọ́n tó rí pé wọ́n ti pọ̀ lọ́wọ́ yín. Torí nígbà míì ó dìpẹ́ bí wọ́n ṣe lógo sí òwò tẹ́ bá ń lò láyé ògo ló ń bá iṣẹ́ tó gbé bá gbéra gan. Ìgbà míì ó lè kó ọmọọṣẹ́ 20 wá, ó lè kó 15 wá, ó lè kó 10 wá. Bẹ́ẹ̀ ni ó lè kó 5 wá. Àmọ́ pọ̀ ní ọmọọṣẹ́ ara yẹn bàbá ńlá wa ni a ti ṣe fún ìyá dáadáa pé wọ́n dúpẹ́. Gbogbo ẹ bá ṣe gbéra sí ló ṣe máa rọ ọmọọṣẹ́ yẹn sí. Àmọ́ bó bá ṣe wá pọ̀ sí má fi àjẹ ọmọ ọlọ́mọ. Tó bá fi àjẹ wọn nǹkan tó yẹ fún àwọn ọmọ ọlọ́mọ wọ́n máa ṣe fún àwọn ọmọ tiẹ̀ náà lọ́nà míì. Kò ń ṣépè àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ tí mo sọ ni pé ẹ má fi àjẹ àwọn ọlọ́mọ tó bá ti ń wá sọ̀rọ̀ nítorí wọ́n máa wá pẹ̀lú ògo Ọlọ́run. Kí ni màá tì wọ́n wá torí ó máa dàbí aṣẹ́ bí fẹ́ràn ni wọ́n máa fẹ́ fẹ́ràn láti wá kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n máa prompt àwọn obìnrin láti wá mú wọn sọ́dọ̀ láti kọ́ṣẹ́ àbí láti abẹ́ ìtajà. Àìfẹ́ràn ọmọọṣẹ́ tó lágbára ni. Ọ̀rọ̀ tí mo sọ ni pé ẹ má fi wà ìdá, ẹ má fi ní àwọn ọmọ lára torí ẹ lọ́mọọṣẹ́ tó gbọ́ bá ti wà lára ẹ̀. Àwọn táyé bá ń ṣe tó bá ń lo ìgbẹ́ tó bá ṣe kò ní jẹ́ fún ẹ. Mo máa sọ fún yín nígbà tí táyé bá ń ṣe tó bá ń lo ìgbẹ́ má wọlé dààmú ara ẹ o kọ́kọ́ lọ tóbi ara ẹ náà. Àmọ́ tí kò bá ṣe tẹ́ pé ara ẹ pé bẹ́ẹ̀ kò lè gbọ̀n iṣẹ́ ìwà rẹ pé ìwà fẹ́ lọ́ba. Ẹ lábá mi wá egungun ẹṣin níwọ̀nba egungun ẹṣin níwọ̀nba. Ẹ bá mi wá ewé ìṣàgbọ̀jọ́ egungun ẹṣin ẹ bá mi kọ́ gun kó pọ̀ dáadáa kẹ wá gun mọ́ ewé ìṣàgbọ̀jọ́ kẹ wá fọṣẹ dúdú pò. Wọ́n fọṣẹ ní pòṣẹ ọṣẹ dúdú lásán lè máa lò fẹ́lẹ́. Ẹ má fọṣẹ gánà lè má lọ ṣọwọ́ ọṣẹ dúdú. Tẹ́ bá tá pò tó bá ṣe wọn dáa ẹ bá mi fún mi àgbọn sí níwọ̀nba ẹ bá mi fi pò. Bẹ́ẹ̀ ni kẹ wá fi lọ́fíńdà divine grace ẹ fi díẹ̀ sí ẹ bá mi pò lóko ṣe wọn dáa. Ẹ bá mi já ewé làpálàpá òjò funfun ewé làpálàpá òjò funfun. Ẹ bá mi kó kẹ́kẹ́ wí ẹ̀yẹ kó jẹ́ ńlá bí mẹ́ta kẹ papọ̀. Ẹ bá mi kó ọṣẹ sínú ewé làpálàpá yìí ibi tó ń dán yìí ẹ bá mi kó síjú ẹ̀. Ẹ bá mi gbé sínú láti kó ẹ fẹ́ rápọ̀ ẹ rárá gbé sínú igbá kékeré. Ọṣẹ yìí má ṣe pọ̀ díẹ̀ ni òun torí pé wọ́n fi wẹ̀ orí lásán ló máa fà láàárọ̀. Tó bá jẹ́ mi ṣe wọ́n bá ní fọṣẹ ìfọ́rí láàárọ̀ àti pé kò tó lò fún bí ìjọ́ mélòó kan àwọn ẹ̀bẹ̀ sì ń wá wọ́n fẹ́ kọ́ṣẹ́ lọ́wọ́ wọ́n fẹ́ tajà. Ẹlẹ́gbọ̀n iṣẹ́ náà kó lò fún ẹ má fi ṣàbúrò wọn sọ fún yín. Ẹ má fi ṣàbúrò Ọlọ́run á dá ẹ lẹ́jọ́ o. Lẹ́gbẹ̀ẹ́ tí mo ti mọ̀ fún yín mo ti wá fún yín sí ẹ má fi wọ burúkú Ọlọ́run á pẹ̀lú yín. Mo ń bọ̀ mo ti dé ìjọ́ mi.